A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ilé-ẹjọ́ gíga ti ìlú Àbújá ti já ìwé ìkìlọ̀ onígbèdéke ọ̀sẹ̀ kan fún àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS kí wọ́n pe gómìnà ilé-ìfowópamọ́ àgbà tí wọ́n jáwé gbélé ẹ̀ fún Godwin Emefiele sílé-ẹjọ́ tàbí kí wọ́n dá a sílẹ̀. Adájọ́ Hamzat Muazu ni ó gbé ìdájọ́ yìí kalẹ̀ nínú ìpẹ̀jọ́ tí agbẹjọ́rò Emefiele pè tako àjọ DSS àti àwọn tí ọ̀rọ̀ kàn wípé wọ́n ṣe lòdì sí ẹ̀tọ́ ọmọnìyàn Emefiele. Adájọ́ Muazu fìdí ẹ̀ múlẹ̀ wípé àjọ DSS ní agbára lábẹ́ òfin láti fi ọwọ́ ṣìkún òfin mú, kí wọ́n fini sí àhámọ́, kí wọ́n sì dènà ìwà ìbàjẹ́ abẹ́nú. Ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ wọ̀nyí gbọ́dọ̀ wà lábẹ́ òfin. Ọjọ́ 9 oṣù kẹfà ni Ààrẹ Bọ́lá Tinubu jáwé lọ rọ́pò ńlé fún Emefiele. Èyí wáyé látàrí ìwádìí iṣẹ́ rẹ̀ àti ìgbìyànjú àyípadà ẹ̀ka ọ̀rọ̀ owó gẹ́gẹ́ bí àtẹ̀jáde adarí ìròyìn ní iléeṣẹ́ ìjọba àpapọ̀ Willie Bassey. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olùdíje ààrẹ lábẹ́ òṣèlú Labour Party Peter Obi ti kí lórí yíyan àwọn gómìnà pàápàá jùlọ láti ẹgbẹ́ òṣèlú PDP àti Labour Party sínú ìgbìmọ̀ òṣìṣẹ́ láti ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Tinubu. Gómìnà ìpínlẹ̀ Kwara tí í ṣe alága ìgbìmọ̀ àwọn gómìnà Abdulrahman Abdulrazak ni ó sọ eléyìí di mímọ̀ ní alẹ́ ọjọ́ Ìṣẹ́gun wípé ààrẹ Tinubu ti sọ fún àwọn gómìnà láti fa àwọn tí ó kájú ẹ̀ tí yóò sìn lábẹ́ oríṣiríṣi ẹ̀ka ìṣèjọba tí ààrẹ túká ní oṣù tí ó kọjá. Abdulrazak dúpẹ́ lọ́wọ́ ààrẹ Tinubu fún àǹfààní tí ó fún àwọn gómìnà káàkiri ẹgbẹ́ òṣèlú láti fa èèyàn sílẹ̀ láàrin ẹgbẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti sọ wípé mílíọ̀nù 12 ìdílé yóò gba ẹgbẹ̀rún 8 náírà lóṣooṣù fún oṣù 6 kí èyí bá lè mú àdínkù bá ìṣòro tí àyọkúrò ìrànwọ́ epo dá sílẹ̀. Nínú ìwé àpilẹ̀kọ tí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin tí agbẹnusọ Tajudeen Abbas kà síta ní ọjọ́ Ìṣẹ́gun ni Tinubu ti sọ wípé àwọn gbé ìgbésẹ̀ yìí nítorí àwọn tó kù díẹ̀ káàtó fún àti àwọn aláìlágbára. Nínú ìwé tí ó ń retí ìbọwọ́lù ni ààrẹ ti sọ wípé èyí yóò ní ipa lára 60 mílíọ̀nù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Láti lè ṣe àkọọ́lẹ̀ àti ẹ̀rí àrídájú, ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé ni wọn yóò lò láti fi owó náà ránṣẹ́ sí àwọn tí yóò jẹ àǹfààní rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn ọ̀gá ológun àṣẹ̀ṣẹ̀yàn dé sí ilé ìgbìmọ̀ lónìí fún ìjẹ́rìísí oyè wọn tuntun pẹ̀lú ìlànà òfin. Àwọn lọ́gàálọ́gàá ológun tí wọ́n jẹ́ 4 ni ààrẹ Bọ́lá Tinubu fà kalẹ̀ kí wọ́n tó fi orúkọ wọn ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ fún ìjẹ́rìísí àti ìbọwọ́lù. Àwọn wọ̀nyí ni Christopher Musa, ológun agbèfọ́ba; T.A. Lágbájá, ológun orí omi; Emmanuel Ikechukwu Ogalla, ọ̀gágun orí omi àti H.B. Abubakar, ọ̀gágun ojú òfurufú. Àwọn ọ̀gá ológun wọ̀nyí ni wọ́n ti dé sí ilé ìgbìmọ̀ láti aago 10 òwúrọ̀ fún ìpàdé tí wọ́n fi àkókò rẹ̀ sí aago 11 òwúrọ̀. Ààrẹ ilé ìgbìmọ̀ jẹ́rìí sí dídé wọn. Lẹ́yìn náà ni Sínátọ̀ Bámidélé Ọpẹ́yẹmí dá a lábàá kí wọ́n gbé ìjíròrò wọn sí ẹ̀gbẹ́ kan láti lè dá àwọn ọ̀gágun ọ̀hún lóhùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga ní Àbújá tún ti kọ̀ láti gba ìbéèrè ajìjàǹgbara fún àjọ Biafra Nnamdi Kanu láti wọ aṣọ àṣà ilẹ̀ Ìgbò tí wọ́n pè ní Isiagu nínú àhámọ́. Nínú ìdájọ́ rẹ̀, adájọ́ James Ọmọ́tọ́ṣọ̀ sọ wípé ìbéèrè Kanu kò lẹ́sẹ̀ ńlẹ̀, fún ìdí èyí ó kọ̀ jálẹ̀ láti gbà á wọlé. Ilé-ẹjọ́ ní àìfún Kanu láàyè àti wọ aṣọ ìṣẹ̀ṣe kò túmọ̀ sí wípé wọ́n fi ẹ̀tọ́ ọmọnìyàn dùn gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàfihàn rẹ̀. Adájọ́ Mọ́tòṣọ́ sọ wípé kò sí ní àkọọ́lẹ̀ wípé wọ́n ṣe ojúìṣàájú pẹ̀lú rẹ̀ tàbí àwọn ẹlẹ́wọ̀n kan rí
tàbí àwọn ẹlẹ́wọ̀n kan rí ojú ìṣáájú jù ú lọ. Nínú ìpẹ̀jọ́ lórí ẹ̀tọ́ ọmọnìyàn tí agbẹjọ́rò Kanu, Maxwell Okpara, pè ní Kanu ti rọ ilé-ẹjọ́ wípé kí wọ́n kéde fún àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS wípé wọ́n gbọ́dọ̀ bọ̀wọ̀ fún ẹ̀tọ́ ọmọnìyàn nínú ojúṣe wọn. Ìpẹ̀jọ́ náà fẹ́ kí ilé-ẹjọ́ faramọ́ wípé dídènà rẹ̀ láti wọ aṣọ àṣà ilẹ̀ Ìgbò jẹ́ ọ̀kan lára títàbùkù sí ẹ̀tọ́ ọmọnìyàn. Àwọn afẹ̀sùnkàn wá dá lóhùn wípé àwọn kò fi ìgbà kankan tàpá sí ẹ̀tọ́ Kanu lábẹ́ òfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ti ké sí àjọ JAMB láti ṣe àlékún sí ọjọ́ ìwúlò èsì ìdánwò JAMB sí ọdún 3. Ìgbìmọ̀ aṣòfin ni ó dá lábàá wípé kí àjọ JAMB máa ṣe àgbékalẹ̀ ìdánwò JAMB lẹ́ẹ̀mejì lọ́dún, nígbà tí aṣojú-ṣòfin láti Àríwá Èkìtì Honorébù Akíntúndé Rótìmí kọ̀rọ̀ ojú sí bí èsì ìdánwò JAMB ṣe wúlò láàrin ọdún kan. Ó ní ó ṣeni láàánú wípé akẹ́kọ̀ọ́ tí kò bá rí iléèwé gíga wọ̀ láàrin ọdún kan ti pàdánù èsì ìdánwò JAMB rẹ̀. Wọ́n wá pe àjọ JAMB láti ṣe àgbéyẹ̀wò àbá yìí kí ó bàa lè lọ pẹ̀lú àṣà lágbàáyé. Wọ́n ní ìgbésẹ̀ yìí yóò mú ìrọ̀rùn bá akẹ́kọ̀ọ́ àti òbí tàbí àwọn tí wọ́n ń ná owó ànádànù lọ́dọọdún. Bákan náà ni wọn yóò ní àǹfààní àti ṣe àtúnṣe ìdánwò náà láàrin ọdún kan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.